24 TV àtúngbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rùn bayọ̀ lókè àkàtà ní àtúngbé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí oríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o, kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n gbọ́ ṣọ́ntẹ́tì? Àwọn tí ọ̀rọ̀ kan ṣọ́ntẹ́tì. Ṣé wọ́n gbọ́ òun ṣọ́ngbọ́ṣá? Àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ngbọ́ṣá. Yes, Àtúndé bá ṣe ń dé o, Àtúndé bí ṣe wà lórí ètò wa kókó inú ìwé ìròyìn láti ìkànnì Jígí Alára. Ẹ ti mọ̀ wá wípé àwa la lára, àwa gangan ni alára. Akẹ́yìndé agbẹ̀gbọ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti wà wájú pátápátá. Torí pé ara bàbá ẹ̀ ní bàbá, ẹ̀ǹtà bàbá ń bàbá ayé ìgbà kan nu. Akẹ́yìndé gbẹ̀gbọ́n, ó ti gbẹ̀gbọ́n lọ́wọ́ gbogbo àwọn tó ti ń ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run bá tó tún jẹ́ kó ṣeé ṣe o fún wa tá a tún balẹ̀ bàgẹ̀ sórí ètò wa ètò yín kókó inú ìwé ìròyìn tẹ́ máa ń gbádùn náà ni o ní ìkànnì Jígí Alára. Mo kí onílé, mo kí àkélejò, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Àbí àwọn ọmọdé ṣáà tí bá àwọn ọmọdé náà ń gbétò àdúgbò ni. Gbogbo yẹn ni. Àwọn ọmọdé náà fẹ́ mọ bó ṣe ń lọ. Gbogbo wọn náà la gbọ́dọ̀ kí. Gbogbo wọn pátápátá náà ni wọ́n ń gbétò wa tó sì ń kó ìkànnì Jígí Alára tí wọ́n ń kó jẹ rush torí pé àwa gangan lọmọ tó ń sọ ń gbòòrò lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo ètò pátápátá. Tá a bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá lẹ́ka múlùdùn tẹ́ bá fẹ́ mọ̀ nípa bó ṣe ń lọ ní ẹ̀ka òṣèlú ìkànnì Jígí Alára náà ni o. Àwa ni Ọlọ́run ọba mi Èdùmàrè ló fi rán. Mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí o sórí ètò kókó inú ìwé ìròyìn níkànnì Jígí Alára. Olúwaṣe ló kọ tí èmi jẹ́ o, Adeoye ló kọ bàbá tó bí mi lọ́mọ. Ìkànnì Jígí Alára náà ni alalẹ̀ sí bàbí ẹ o tá a tún lalẹ̀ sí tá a lalẹ̀ wù sí láàárọ̀ ní o. Ìyá wa náà wà níbí, ẹ̀yin náà ẹ kí wọn kọ́ mọ̀ pé. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ, kókó inú ìwé ìròyìn òun náà ni a mú wá fún yín lénìí. Orúkọ tèmi kò yí padà, Funmilayo Adesewo òun náà ni mo ṣe jẹ́. Ẹ ṣé. Lónìí a tún ṣe bá ṣe máa ṣe bí ìṣe wa o. Àwọn kókó tó ṣúyọ ní ojú ewé àwọn ìwé ìròyìn náà òun náà ni a máa mú wá báyìí. Lẹ́yìn yẹn a wà wọnú kẹtẹpẹrẹ lọ ní kọ̀ọ̀kan èjèèjì. Bá a ṣe sọ àwọn kókó tó ṣúyọ náà ni a mọ̀ tẹnubọ̀ ní kọ̀ọ̀kan èjèèjì báyìí o. Ìwé ìròyìn Daily Trust àti ìwé ìròyìn Vanguard ló wà lọ́wọ́ tèmi ń bí. Tribune àti ìwé ìròyìn Punch òun lèmi mú wá sóde fún tòní. Ìròyìn tí mo kọ́kọ́ tajú kan ní lójú ewé ìwé ìròyìn Daily Trust náà ni àkọlé kan níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n jí gbé láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn, níbi tí àwọn òbí àwọn ọmọ náà tí wọ́n ti ń ké tantan síta o wípé lẹ́yìn oṣù mẹ́ta àwọn ò máa mọ nǹkan kan nípa àwọn ọmọ àwọn. Wọ́n ní ìjọba táwọn gbójú gbẹ́kẹ̀lé náà ìjọba ò tiẹ̀ rí nǹkan kan ṣe sí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí lẹ́yìn oṣù mẹ́ta. Nínú ìwé ìròyìn Tribune lèmi ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ fún tòní. Ẹnìkan gbẹ̀mí mì, ọ̀pọ̀ ènìyàn sì farapa níbi ìjàmbá ọkọ̀ agbépo tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo tún wà o. Níbẹ̀ náà ni mo ti rí àkọlé eléyìí o, níbi tí wọ́n ti sọ pé ṣé ní ẹnu ń ya àwọn èèyàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ èrò wọn lóríṣiríṣi bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe rán àwọn aṣojú tí wọ́n pọ̀ tí wọ́n sọ pé wọ́n tó ẹgbẹ̀rún kan ó lé irinwó ó tún lé mọ́kànlá 1,411 delegates ni wọ́n sọ pé wọ́n rán lọ síbi ìpàdé àpérò kan tí wọ́n ṣe o ní orílẹ̀-èdè United Arab Emirates ní ìlú Dubai. Wọ́n ní bí ìjọba orílẹ̀-èdè bí wọ́n ṣe rán àwọn èèyàn tí wọ́n pọ̀ tó báyìí lọ sí ibi ìpàdé àpérò wọn ní ó jẹ́ ti ń kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú pé bóòlù lè ṣe jẹ́ gan. Oníkálukú ti ń sọ̀rọ̀, ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀, àwọn ọmọ Nàìjíríà náà sọ̀rọ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tí a bá dé abala yẹn láàárọ̀ òní o. Inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní.
nínú ìwé ìròyìn Tribune náà ni mo ṣe wà. Èèyàn méje jẹ́ pé Olódùmarè wọ́n gbé ọ̀pọ̀ ènìyàn lọ nígbà tí àwọn agbésùnmọ̀mí ṣòro ní ìpínlẹ̀ Sokoto. Nínú ìwé ìròyìn Daily Trust ẹjẹ́ sáré jó ilé ìmọ̀ kó tó di pé mo wọnú ìwé ìròyìn Vanguard lọ. Nínú ìwé ìròyìn Daily Trust náà wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nípínlẹ̀ Pelu wọ́n ní wọ́n fi agbọ̀n mú já láàrin ara wọn wọ́n gbé pẹ́rẹ́gì kaná lórí bí wọ́n ṣe tún búra fún àwọn aṣòfin tuntun ní ìpínlẹ̀ ọ̀hún. Inú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Nínú ìwé ìròyìn Tribune kémi náà fi lè ká wọn nídìí nílẹ̀ wọ́n ní àwọn lọ́ọ̀yà tó tó 200 níye ni wọ́n ti dìde láti ran gómìnà Yusuf lọ́wọ́ ní ilé ẹjọ́. Mo torí ìkan tí ó sọ wípé báńkì UBA òun ni ó gba àmì ẹ̀yẹ báńkì tí ó dára jùlọ ní ọdún yìí. Ṣé tuntun mọ̀ ẹjẹ́ wá wọnú ìwé ìròyìn Vanguard lọ báyìí o. Ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Secretary General of Federation ó ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ká ṣáà nígbàgbọ́ wípé ọjọ́ kan ọjọ́ kan lórílẹ̀-èdè yìí ó tí gbogbo nǹkan tá a fẹ́ tí ó sùn wá bọ̀ lórílẹ̀-èdè yìí. Akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ló sọ̀rọ̀ yìí ó nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní. Nínú ìwé ìròyìn Punch lèmi ti fẹ́ mú ìròyìn eléyìí wá. Àwọn àgùnbánirọ̀ tí wọ́n ń sin ilẹ̀ bàbá wọn àwọn kọ́pà nìyẹn o ní ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n wà ní bùbá àwọn ajínigbé. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo tún ti rí eléyìí o níbi tí wọ́n ti sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wọ́n ní ó tún fẹ́ tún gbé pẹ́ẹ́lí díẹ̀ sí o. Wọ́n ní látàrí bí agbára ọ̀tun kan bí ó tún ṣe lálẹ́ wò ní ẹ̀ka epo rọ̀bì wa ní orílẹ̀-èdè yìí. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí ìròyìn eléyìí láàárọ̀ òní o. Àwọn kókó kan náà tún wà bóyá sáré jùmọ̀ àbí ó sáré sọ tiẹ̀ ń bẹ̀rù. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo tún ti rí o níbi tí wọ́n ti sọ pé ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n ti fẹ́ búra o fún àwọn onídàájọ́ 11 míì tí wọ́n máa wà ní Supreme Court wa ní orílẹ̀-èdè yìí o. Bákan náà ni wọ́n tún sọ pé ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Niger Aliyu wọ́n ní ó ti sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí àwọn adarí ní ẹ̀ka apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí o wípé àwọn kan ni wọ́n ń fa apá ìlà oòrùn ọ̀hún sẹ́yìn. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Nínú The Punch náà ni mo ṣe wà. Ọmọ ilé ẹ̀kọ́ poli ni wọ́n ṣekú pa nínú ìṣẹ̀lẹ̀ ìdígunjalè tó wáyé. Bóyá kókó gbé tán. Mi ti pè tán jẹ́ ká wọnú ètò lọ ní. Ní báyìí a wà bẹ̀rẹ̀ àwọn kẹtẹpẹ ìròyìn ọ̀hún ní kọ̀ọ̀kan ìjèjì ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ asáré lókè lọ́hùn bí ìṣe wa á ń padà bọ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prism 24 TV.
káàbọ̀ padà àti wọlé àti padà dé lórí ètò báyìí o ẹ̀yin náà láǹfààní àti darapọ̀ mọ́ wa sàn-án níkànnì yìí kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ wa kájọ understand ara wa gbogbo bá ṣe ń lọ kẹ́yìn náà mọ̀ tẹ̀lé wa níkànnì Jígí Alára ẹ jẹ́ kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ nínú ìwé ìròyìn Daily Trust báyìí wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta kọ́lọ̀ wọn bá kí ó ṣàánú wa àwọn ọmọ wa àkókò ní sọnù wọn ò ní jí àwọn ọmọ wa gbé àwọn fúnra wọn tá a jóbi gan wọn ò ní jí wa gbé ní agbára Ọlọ́run ọba wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta àwọn òbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yunifásitì Zamfara tí wọ́n jí gbé lọ́jọ́ sí wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta wọ́n ní kò sí eégún tí ń jà jíkẹ́ lórí àwárí àwọn ọmọ yìí lẹ́yìn oṣù mẹ́ta gbáko tí àwọn ajínigbé yabo ilé ẹ̀kọ́ Federal University tí ó wà ní Gúúsù ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé sá lọ níbẹ̀ àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n ti wá ń kọminú báyìí lórí bí ìjọba ò ṣe tí ì ṣe nǹkan kan sí bí wọ́n ṣe jí àwọn ọmọ wọ̀nyí gbé lára àwọn òbí ọmọ náà tí ó bá ìwé ìròyìn Daily Trust sọ̀rọ̀ ó wípé yálà àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tàbí ìjọba àpapọ̀ ni àwọn ò tiẹ̀ tí gbọ́ nǹkan kan láti ẹnu mọ́ nípa ipò tí àwọn ọmọ náà wà àti ohun tí wọ́n ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ ọ̀kan lára àwọn òbí náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Muhammed Malami sọ wípé inú ipò rúru ọkàn ni àwọn òbí àwọn ọmọ náà wà báyìí tí wọ́n sì fi àwọn sílẹ̀ láti máa wá àwọn ọmọ àwọn fún ara wọn Alhaji Malami tí ṣe ìkànnù àwọn òbí àwọn ọmọ náà ó wá kan nínú wípé ìjọba àpapọ̀ àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà wọ́n ti kùnà lórí ọ̀rọ̀ náà tí ó sì hàn gbangba kedere wípé wọn ò gbé ìgbésẹ̀ kankan láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ náà nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti fà á jáde láàárọ̀ òní. nínú ìwé ìròyìn Tribune òun ni èmi ti fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ tèmi fẹ́ máa kà lé ojú nínú inú ìwé Tribune ni ó sọ wípé ẹnìkan gbẹ̀mí mì ọ̀pọ̀ sì farapa níbi ìjàmbá ọkọ̀ agbépo tó wáyé ní ìpínlẹ̀ Èkó Ọlọ́run máa ṣọ́ wa ọdún lọ sópin àkú ní bọ́dún lọ obìnrin kan tí wọn kò tí ì dámọ̀ gbẹ̀mí mì lópin ọ̀sẹ̀ nígbà tí àwọn mìíràn sì farapa látàrí ìjàmbá ọkọ̀ yìí tó kan ọkọ̀ àjàgbé agbépo kan ní agbègbè Kílà ní ojú ọ̀nà Èkó sí Abẹ́òkúta ọkọ̀ agbépo náà ni ó wà lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú epo bẹntiró tí ó kọlu ọkọ̀ akérò méjì ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta lẹ́yìn ìjàmbá náà ni àwọn àjọ LASTMA wá síbẹ̀ ṣùgbọ́n tí àwọn jàǹdùkú ya bò wọ́n nítorí wọ́n fẹ́ gbọ́n epo nínú ọkọ̀ agbépo náà Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú akọ̀wé àgbà fún àjọ LASTMA sọ ní ọjọ́ àìkú ó ní àwọn gba ìpè ní sátidé ọjọ́ keje oṣù kejìlá ọdún 2023 ní èyí tí àwọn sì lọ síbẹ̀ pẹ̀lú àwọn ohun tó ṣe pàtàkì láti lò níbi ìjàmbá bẹ́ẹ̀ ó tẹ̀síwájú pé ìjàmbá náà wáyé látàrí kòtò tí dírẹ́bà ọkọ̀ epo náà fẹ́ pẹ́ sílẹ̀ ní èyí tí ó mú wó lu ọkọ̀ akérò méjì tí obìnrin kan sì gbẹ́mìí mì ẹ lọ ka ìyókù ìròyìn yẹn nínú ìwé ìròyìn Tribune. inú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti ní kí n mú ìròyìn ẹlẹ́ẹ̀kejì eléyìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń kọminú lórí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe kó àwọn aṣojú tí wọ́n lé ní 1,411 1,411 àwọn aṣojú ni wọ́n sọ pé wọ́n rán lọ síbi ìpàdé àpérò kan lórí àyípadà ojú ọjọ́ tí ó wáyé lọ́wọ́ ní orílẹ̀-èdè United Arab Emirates tí wọ́n ń ṣe ní ìlú Dubai ní orílẹ̀-èdè ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn láwùjọ ni wọ́n ti ń sọ̀rọ̀ bí Àtíkù Abubakar sọ̀rọ̀ ó ní ààrẹ Tinubu ti sọ ìpàdé àpérò àyípadà ojú ọjọ́ yìí di pàtì ó wà níbẹ̀ òbí náà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní bí wọ́n ṣe kó òbítíbitì àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n lọ ṣojú orílẹ̀-èdè wa náà wípé ó jẹ́ ìfi owó ṣòfò lásán àwọn ẹgbẹ́ kan CSO àwọn náà sọ̀rọ̀ wípé ohun tí ẹ̀ mọ́gbọ́n wá pàápàá ni wọ́n tún sọ̀rọ̀ wọ́n ní ìjọba orílẹ̀-èdè yìí náà tún sọ̀rọ̀ wípé kò sì rí bí ẹ̀yin èèyàn ṣe ń ròyìn wípé àwọn tí wọ́n lọ ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà pé wọn ò tiẹ̀ tó 100 kan rárá ẹgbẹ́ òṣèlú PDP náà tún wá tún sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ wọn wọ́n sì sọ̀rọ̀ wípé gbogbo àwọn owó tí ò tiẹ̀ nítumọ̀ tí wọ́n náà yìí àwọn extra codes lóríṣiríṣi wọ́n ń sọ̀rọ̀ wípé kí ilé ìgbìmọ̀ aṣòfin wa lórílẹ̀-èdè yìí wípé kí wọ́n tanná wádìí àwọn tí wọ́n rán lọ ọ̀hún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń bá ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń bá mú nǹkan lẹ̀ báyìí lórí òbítíbitì owó tí wọ́n ná lórí àwọn aṣojú
tó lọ láti lọ ṣe ojú orílẹ̀-èdè yìí nínú ìpàdé àpérò àgbáyé kan tí ó ń lọ lọ́wọ́ ní lórí àyípadà ojú ọjọ́ tí wọ́n pè ní COP28 climate change tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Dubai lórílẹ̀-èdè United Arab Emirates. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ wọ́n ní ó tó 1,411 àwọn aṣojú tí ó lọ láti orílẹ̀-èdè wa léyìí tí ó jẹ́ àwọn aṣojú tí wọ́n wà ní tí ó jẹ́ pé tàbá ní àkàwọ́n àwọn tí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lọ ni wọ́n wà ní ipò kẹta o tí wọ́n jẹ́ tí wọ́n lọ ń ṣojú orílẹ̀-èdè ní ibi ìpàdé àpérò náà. Àwọn orílẹ̀-èdè yìí ni wọ́n ti wá fárígá o lórí bí àwọn aṣojú náà ṣe pọ̀ lápọ̀jù láti orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè yìí láì tiẹ̀ lọ́ní ẹ̀ pàápàá tí wọ́n sì dá gbogbo ẹ̀bi ọ̀hún sí ìlànà ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu tí wọ́n ti sọ pé tí ó tún jẹ́ wípé ara àwọn ìnira tí láì ná ní àwọn ìnira tí ó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ látàrí ìlànà ìṣèjọba náà bí ó ṣe jẹyọ látàrí ìlànà ìṣèjọba náà pẹ̀lú owó ìrànwọ́ orí epo tí wọ́n yọ àti àwọn bí owó náírà bí òun náà tún ṣe ń ṣe tiẹ̀ tí ó ń ṣe ségesège. Iléeṣẹ́ ààrẹ náà ló ti wá jáde síta sọ̀rọ̀ torí pé wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbésí ìsọkúsí ní ìgbésẹ̀ gangan wípé àwọn aṣojú yìí pé ẹ̀kọ́ ń wò bẹ́ẹ̀ ni o ẹ̀yin sọ pé wọ́n tó 1,411 wọ́n ní àwọn aṣojú táwọn rán lọ láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọn ju 100 lọ ẹ̀wọ̀n wọ́n sì sọ pé àwọn tí wọ́n rán lọ yìí wọ́n jẹ́ èyí tí àwọn ẹ̀ka ìjọba láwọn ẹ̀ka lájọlájọ àwọn MDAs tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n sì sọ pé gbogbo wọn tàbá ní àkà wọn méní méjì mẹ́ta báwọn wọ́n ní wọn tiẹ̀ tó 100 pàápàá bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ ò nínú ìwé ìròyìn Daily Trust náà ni ìròyìn lè ló ti jáde láàárọ̀ òní. káàbọ̀ oko ìwé ìròyìn Tribune náà ni mo ṣì wà. Ènìyàn méje jẹ́ pé Elédùmarè wọ́n gbé ọ̀pọ̀ ènìyàn lọ nígbà tí àwọn agbésùnmọ̀mí ṣòro ní ìpínlẹ̀ Sokoto. Kò dín ní ènìyàn méje tí wọ́n pa tí ó gbẹ̀mí mì láti ọwọ́ àwọn agbésùnmọ̀mí tó ya bo agbègbè méjì ní ìpínlẹ̀ Sokoto láàrin ọjọ́ Ẹtì àti Àbámẹ́ta. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde síta, ìkọlù náà wáyé ní agbègbè Kòjíyò ní ìjọba ìbílẹ̀ Goronyo àti abúlé Guamatase ní ìjọba ìbílẹ̀ Wọ́mọ̀ ní ìlà oòrùn Sokoto. Nígbà tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ASP Ahmed Rufai ní ènìyàn 3 ni ó kú ní Wọ́nà tí ẹnìkan sì farapa. Ó ní lẹ́yìn èyí ni wọ́n tún jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé lọ sí bùbá wọn ní èyí tí wọn kò mọ pàtó iye ènìyàn tí wọ́n gbé. Ó wá ní ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìkọlù ọ̀hún. Ẹ jẹ́ sáré àwọn àjọmọ́lòpọ̀ báyìí nínú ìwé ìròyìn Daily Trust kí sáré jóbi ìwé ìròyìn bíi méjì kan mọ́ wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ Plateau wọ́n ní wọ́n gbé pẹ́rẹ́gì kaná láàrin ara wọn lórí bí wọ́n ṣe búra fún àwọn aṣòfin tuntun ní ìpínlẹ̀ Plateau. Bákan náà òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbọ̀ lùkàn ni ó ṣe oníròyìn kan kí Ọlọ́run kúkú ṣàánú àwọn oníròyìn náà ni wọ́n ní ó ṣe ṣìbáṣìbò ó ṣe tó bá lẹ́yìn brutalize èèyàn ó ṣe ṣìbáṣìbò náà ni níbi tí ó ti ń sọ̀rọ̀ pé ẹ̀yin oníròyìn náà gangan ní ìṣòro wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà èmi ò wá mọ orú ìṣòro tó ń pàwọ́ oníròyìn torí pé àwa gan fúnra wa àwa tá a jẹ́ oníròyìn àwa là ń jẹ́ kí etí ẹ̀yin aráàlú kó má di ò sáwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ kí wá ní tó fa brutalization kí Ọlọ́run kí ó ṣàánú wa náà ní o. Bákan náà lórí fàákájà tí ó lọ lọ́wọ́ ní agbègbè Israeli lọ́hùn wọ́n ní látàrí àdó olóró kan ti Israel tí wọ́n tún jù sí Gaza wọ́n ní èèyàn bíi 700 náà ni ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ kí Ọlọ́run kó jẹ́ ká àlàáfíà ọjọba lápá àbẹ̀wọ̀n. Látàrí èyí ẹni tí ń ṣe Pope Francis ó ti wá ń pè wípé kí àlàáfíà míì kó tún jọba kí jogun míì kó tún wáyé látàrí eléyìí láìpẹ́ yìí. Inú ìwé ìròyìn Daily Trust ni mo ti fa ìròyìn ọ̀hún jáde láàárọ̀ òní. Nínú ìwé ìròyìn The Punch òun ni èmi ti fẹ́ mú ìròyìn yìí jáde. Wọ́n ní àwọn àgùnbánirọ̀ tí wọ́n ń sin ilẹ̀ bàbá wọn ìyẹn àwọn kọ́pà ní ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n wà ní bùbá àwọn ajínigbé. Ní oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn òbí ṣe ìwọ́de pé
àwọn ti ná owó tó tó mílíọ̀nù 13 náírà nínú ìlàkàkà wọn láti dóòlà ẹ̀mí àwọn ọmọ wọn lọ́wọ́ àwọn ajínigbé. Wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ni wọ́n béèrè owó tó tó mílíọ̀nù 10 náírà ní èyí tí àwọn òbí ti ń ké gbàjarè pé àwọn kò lè rí irú owó bẹ́ẹ̀ láti fún wọn. Lẹ́yìn ìdánilójú láti ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ tó ń pèsè ààbò wípé wọn yóò fi àwọn ọmọ náà sílẹ̀, wọ́n ní kò tíì sí èyí tí wọ́n rí nínú àwọn ọmọ náà títí di ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí. Àwọn ọmọ Nàìjíríà ti fi sórí ìtàkùn àgbáyé láti bu ẹnu àtẹ́ lu bí ìjọba àti àwọn ẹ̀ṣọ́ tó ń pèsè ààbò ṣe kùnà láti dóòlà ẹ̀mí àwọn ọmọ náà nítorí ojú ọ̀nà láti sinlẹ̀ bàbá wọn ni wọ́n wà kí wọ́n tó jí wọn gbé. Ẹ̀ka ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn The Punch. Funmilayo, ìjínigbé kí Ọlọ́run kó ṣàánú wa. Kó ṣàánú wa ni mílíọ̀nù 10 náírà. Ọmọ wa bá tiẹ̀ dé tó tiẹ̀ sọ pé mọ́mì wọ́n pòsì mi lọ Zamfara, ṣé ó tiẹ̀ jẹ́ kọ́mọ rẹ lọ? Irọ́ o, a ní o padà wọ̀ náà àdúgbò báyìí. Kò wá ní sílẹ̀ bàbá rẹ̀. Àyè ó sì lápá sálẹ̀ bí. Kí Ọlọ́run ṣàánú wa ní. Ìdí tí wọ́n fi gbé NYSC kalẹ̀ náà ni láti lè jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ẹ̀yà sẹ́yà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Kí wá ní tó dé tí gbogbo ẹ̀ tó fi wá di tí ó dì lọ́wọ́lọ́wọ́ báyìí, kí Ọlọ́run kó jẹ́ kàlàáfíà bíi ti gbani kó padà sí orílẹ̀-èdè yìí náà ni o. Inú ìwé ìròyìn Vanguard náà ni mo tún ti fẹ́ mú ìròyìn eléyìí wá o, níbi tí ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà, Secretary General of the Federation, níbi tí ó ti ń sọ̀rọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí o pé ẹ̀yin ẹ ṣáà ní ìgbàgbọ́ ẹ ní ìgbàgbọ́ wípé ìrètí ń bẹ fún àlùyọ wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Senator George Akume ni ó ti fi àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́kàn balẹ̀ tí ó express optimism ẹ̀ náà ni nípa ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí, tí ó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má jẹ́ kí gbogbo nǹkan bí ó ṣe rí pé kí ó sún wọn. Níbi ètò ilé ìjọsìn kan National Solemn Assembly tí wọ́n ń pè ní A Day of Praise, Worship and Thanksgiving to God for Nigeria, ẹ̀yìn ọpẹ́ ọjọ́ kan fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ní National Economical Center tó wà nílùú Àbújá, ni ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ ni ó ti fi ọ̀rọ̀ ìlédè wò ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Akọ̀wé ìjọba àpapọ̀ náà sọ wípé oríṣiríṣi ẹ̀bùn ni Ọlọ́run ọba mi Èdùmàrè ni ó fi jíǹkí wa lórílẹ̀-èdè yìí, tí ó sì jẹ́ wípé a nílò àwọn adarí tí wọ́n ní ìran rere fún orílẹ̀-èdè yìí láti lè jẹ́ kí gbogbo ẹ̀ kí ó di mímúṣẹ. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o láti gbàdúrà kí àwọn adarí orílẹ̀-èdè yìí kí wọ́n lè ṣe àṣeyọrí lórí gbogbo tí wọ́n bá ń dáwọ́lé o nípa bí wọ́n ṣe ń darí wa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o fún èròǹgbà ìrètí ọ̀tun tí ó jẹ́ ìran ààrẹ Bọ́lá Tinubu, léyìí tí ó jẹ́ èyí tí yóò ṣe orílẹ̀-èdè yìí láǹfààní gidigidi o. Ó ní àdúrà la nílò fún ìdarí orílẹ̀-èdè yìí àti fún orílẹ̀-èdè yìí. Ó ní a ní àkàndá ẹ̀dá kan tí Ọlọ́run pèsè tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí dìbò yàn láti tukọ̀ orílẹ̀-èdè yìí fún ọdún 4. Torí bẹ́ẹ̀ a nílò àdúrà fún láti ṣe àṣeyọrí. Inú ìwé ìròyìn Vanguard náà ni mo ti fa ìròyìn yìí jáde láàárọ̀ òní. The Punch náà ni èmi ṣì wà. Ọmọ ilé ẹ̀kọ́ poli ni wọ́n ṣekú pa nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjalè tó wáyé. Ọmọ ilé ẹ̀kọ́ Gateway Polytechnic Ṣàpàdé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun ní ìròyìn sọ pé ó dolóògbé nínú ìkọlù àwọn adigunjalè tó wáyé ní Òde Rẹ́mọ ní ìjọba ìwọ̀ oòrùn Ìpẹ́rù ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn tí a gbọ́ sọ wípé àwọn afurasí ọlọ́ṣà ni wọ́n ya wọ Ìpara Rẹ́mọ àti Òde Rẹ́mọ ní ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní èyí tí wọ́n ti yìnbọn mọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n sì ṣe kò tọ́. Ìyẹn ni pé wọ́n hùwà kò tọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́bìnrin tó wà níbẹ̀. Lára àwọn tí wọ́n yìn níbọn ni a ti rí Francis Duanfo tí wọ́n sì fi sílẹ̀ sí ipò tó léwu púpọ̀. Akẹ́kọ̀ọ́ kan sọ wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè náà. Ẹ lọ parí ìròyìn yẹn nínú ìwé ìròyìn The Punch. Inú ìwé ìròyìn Vanguard náà ni èmi tún kalẹ̀ ni mo balẹ̀ sígbà yìí o, ìwé ìròyìn Vanguard náà ni o. Níbẹ̀ náà ni mo ti rí àkọlé kan níbi tí wọ́n ti sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé àyípadà kan tún ó ṣeé ṣe kó dé bá o bí ẹ̀ka epo rọ̀bì bí ó ṣe gba agbára ọ̀tun. Ó ti hàn gbangba kedere báyìí wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti ń padà sí èyí tí ẹ̀ka epo rọ̀bì ń léwájú báyìí o, tí ó sì jẹ́ wípé èrè tí à ń jẹ láwọn ẹ̀ka mìíràn tí kìí ṣe ẹ̀ka epo rọ̀bì náà ó sì wá ń padà sẹ́yìn ní tiẹ̀.
àwọn tí wọ́n wo bí nǹkan ṣe ń lọ láti ọjọ́ àjọ kan tí wọ́n ń pè ní Organization of Petroleum Export Countries, ìyẹn àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe okòwò epo rọ̀bì láàrin ara wọn, ni wọ́n sọ wípé àdójúkọ kan ti ń jẹyọ lórílẹ̀-èdè yìí ní ẹ̀ka epo rọ̀bì. Ìwádìí ìwé ìròyìn Vanguard fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyàtọ̀ wà ní ẹ̀ka epo rọ̀bì. Bákan náà ni àwọn ojú òpó ìwakùsà míì tún di ṣíṣí tí owó ń rogún látàrí bí owó tí wọ́n ń rogún látàrí bí wọ́n ṣe ń fi àwọn epo ìṣọwọ́ sí òkè òkun náà sì ń dúró déédéé ń tiẹ̀ tí ò sí mímì kan tí ó mí o. Ìròyìn pọ̀ tí ẹ bá fẹ́ kà á tán ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard fún tòní. Ṣé ìròyìn sì kú lọ́dọ̀ tí ẹ bẹ̀rù ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ sáré ju àwọn ilé mọ́ o. Wọ́n ní èka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí o, wọ́n ní wọ́n ti búra fún àwọn onídàájọ́ 11 míì wọ́n ní ọ̀sẹ̀ yìí ni wọ́n búra fún wọn. Ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Niger Aliu ó sọ̀rọ̀ kùnbákùngbé ò sí àwọn adarí ní apá àríwá orílẹ̀-èdè yìí o, níbi tí ó ti fi àbùkù kàn wọ́n wípé ẹ̀yin gan ni ẹ̀ ń fa apá àríwá sẹ́yìn lórílẹ̀-èdè yìí o. Lórí ọ̀rọ̀ jápa a ti fi ọ̀rọ̀ wá àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n tó 150 lẹ́nu ọdún tá a wà yìí o. Lórí ọ̀rọ̀ jápa yìí ilẹ̀ òkèrè orílẹ̀-èdè kan nílẹ̀ òkèrè náà ni ó ń sọ̀rọ̀ yìí o. Nínú ìwé ìròyìn Vanguard níbẹ̀ náà ni a ti máa tàtà pínṣẹ̀ ní orí ètò yìí kókó inú ìwé ìròyìn fún tòní o. Olúwaṣeun ní orúkọ tí èmi ń jẹ́, Adeoye ló kọ bàbá mi. A tún pàdé ara wa níwòyí ọ̀la. Ó dàbọ̀. Funmilayo Adesewo ní orúkọ tèmi. Káfíìrì pàdé o. Ẹ ṣé o. Láti Prison 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbàrí àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí oríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o, kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n gbọ́ ṣọ́ńtẹ́tì? Àwọn tí ọ̀rọ̀ kan ṣọ́ńtẹ́tì. Ṣé wọ́n gbọ́ ṣọ́ńgbọ́ṣá? Àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Àwọn adarí wa, àwọn olóṣèlú wa, ó yẹ kí gbogbo wọn lè gbọ́, kí wọ́n lè ṣàtúnṣe. Kọjọ́ wa dára, kí Nàìjíríà kó lè dára. Àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, kí wọ́n lè ṣàdúrà fún wa. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté. Ojú tó lé ojú tó kọ káyé. Tó lé ojú tó kọ. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò ará ìlú mi. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté. Ojú tó lé ojú tó kọ káyé. Ojú tó lé ojú tó kọ. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò ará ìlú mi. Láti Prison 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀rù bayọ̀ lókè àkàbàrí ẹ̀gbọ́ o. Èrò aráyé.